Praise the Lord. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a rí gbà ní àṣálẹ́ yìí. A sì kí wa káàbọ̀ síwájú Ọlọ́run ní àṣálẹ́ yìí sí ẹ̀kọ́ Bíbélì. Ẹ jẹ́ kí a tẹríba bí a ti ń gbàdúrà. Ọlọ́run ayérayé a gbé yín ga fún ìwà láàyè rẹ. A dúpẹ́ fún ààbò rẹ. A dúpẹ́ fún ìrànlọ́wọ́ rẹ. A dúpẹ́ fún àtìlẹ́yìn rẹ. A dúpẹ́ fún ìtọ́jú rẹ lórí ayé wa. Láti ìgbà tí a ti mọ ọjọ́ ìní, a dúpẹ́ Olúwa nítorí pé a rí ọwọ́ rẹ, a rí àtìlẹ́yìn rẹ. A dúpẹ́ Olúwa fún àlàáfíà rẹ àti ìṣàkóso rẹ. A sì ń gbé yín ga lórí agbo ìjọ rẹ fún oore ọ̀fẹ́ láti fi fún wa láti máa kọ́ ẹ̀kọ́ ní abẹ́ ẹsẹ̀ yín. Ọlọ́run gbogbo àgbáyé adé síwájú ní ti àṣálẹ́ yà sí ń béèrè ẹ̀kọ́ wa kẹ́sì ẹ̀tọ́ wa kí ẹ̀mí mọ́ yín kí ó gbà kó sọ ẹ̀kọ́ tí ò ní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ògo ni f'Olúwa lókè ọ̀run. A dúpẹ́ nítorí pé ti gbọ́ ti wa ní orúkọ Jésù Kristi bí a ti gbàdúrà. Ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà tí a pè ní Ọlọ́run ṣiṣẹ́ fún rere. Títí di sísí a sì bá sọ pé Ọlọ́run ṣe iṣẹ́. A lọ nínú ẹ̀kọ́ náà a bá wa sọ nípa ẹlẹ́dàá náà ẹni tí ó ṣe gbára lé. Sì bá wa sọ nípa onírúurú àwọn ènìyàn tó ń bẹ nínú ayé, àwọn ẹbí wa, àwọn ọ̀rẹ́ wa ni, alábàágbélé wa, níbi iṣẹ́ wa ni tàbí ní àwùjọ wa, pé kò sí ènìyàn tí ó ṣe gbára lé bí kò ṣe Ọlọ́run ẹnìkan ṣo tí ó dá wa. Bẹ́ẹ̀ náà ni òun sì ni olùràpadà wa. Bákan náà ó gbà lọ́wọ́ ipá àti agbára Sátánì. Ó fi àánú rẹ̀ ó fi rà wá padà. Bákan náà a sì bá wa sọ nípa ìgbé ayé àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ṣẹ̀ wá láti ọ̀dọ̀ Jákọ́bù ẹni tí ṣe baba ńlá wọn. A sì bá wa sọ gẹ́gẹ́ bí ìlérí àti májẹ̀mú Ọlọ́run nínú ayé Jákọ́bù ṣe wá sí ìmúṣẹ, ẹni tí ó jẹ́ baba orílẹ̀-èdè, àti wípé Olúwa sì sọ fún Rèbékà màmá rẹ̀ pé orílẹ̀-èdè méjì ló ń bẹ nínú rẹ̀, iná ni pé Ísírẹ́lì ẹni tí ó jẹ́ Jákọ́bù, bákan náà Édómù ẹni tí ó jẹ́ Ésáù. A sì bá wa sọ láti mọ̀ wípé Olúwa ọ̀nà ni ẹni tí ó yẹ fún wa láti máa gbọ́ tirẹ̀ àti láti máa tẹ̀lé. A bá wa sọ nípa onírú àwọn ìwà àti ìṣe àwọn ènìyàn Ísírẹ́lì ní ìgbà náà nínú ìbọ̀rìṣà àti nínú ìgbéraga ọkàn wọn lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Bákan náà ní ti àkókò yàrí irúfẹ́ àwọn ìwà wọ̀nyí èyí tó ń gbilẹ̀ ní àwùjọ wa nípa ètí ìbínú àti ìdájọ́ Ọlọ́run tó múná sí ń bọ̀ wá sí orí gbogbo àwọn aláìgbọ́ràn. Lónìí à ń tẹ̀síwájú, a máa kẹ́kọ̀ọ́ lábẹ́ kókó tí mo pè ní Olúwa àti àwọn wòlíì èké tàbí Olúwa àti àwọn èké wòlíì. Bákan náà sì tún bá wa sọ nípa Olúwa àti àwọn ìránṣẹ́ rẹ̀. Olúwa àti àwọn ìránṣẹ́ rẹ̀. Ṣáájú a lọ nínú ìwé Aísáyà orí 44 yẹn ẹsẹ̀ 25. Ó ń bá wa sọ nípa Olúwa àti àwọn èké wòlíì. Náà ni nígbà tá a bá ń sọ nípa àwọn èké, náà ni àwọn ọ̀nà tí ó ń sọ̀rọ̀ nípa ọgbọ́n ara wọn ṣùgbọ́n tí kì í ṣe nípa ọgbọ́n Ọlọ́run. Àwọn ọ̀nà tí wọ́n sì ń fi ẹ̀tàn bá àwọn ènìyàn lò. So àwọn ènìyàn tí wọ́n sì ń gbìyànjú rẹ̀ láti mú kí àwọn ènìyàn kí ó gba ohun tí wọ́n ń sọ gbọ́ bí ẹni wípé láti ọ̀dọ̀ Ọlọ́run tòótọ́ ni wọ́n ti gbé ń sọ̀rọ̀ wá. Ní ẹsẹ̀ 25 yẹn ìwé Àìsáyà orí 44 ó ń sọ fún wa pé ẹni tí ó sọ àmì àwọn èké di asán, tí ó sì bá àwọn aláfọ̀ṣẹ ní orí jẹ́, tí ó dá àwọn ọlọ́gbọ́n padà, tí ó sì sọ ìmọ̀ wọn di wèrè. Ní pé a ń sọ nípa agbára Ọlọ́run, a sì ń sọ nípa títóbi rẹ̀. Lẹ́ni pé òun ni ó bà ìmọ̀ àwọn aláfọ̀ṣẹ jẹ́, ète wọn, èròǹgbà wọn, gbogbo akitiyan wọn. A rí wípé agbára Ọlọ́run nìkan ni ó lè pa wọn lẹ́nu mọ́. Agbára Ọlọ́run nìkan ni ó lè fi òpin sí gbogbo ìwà wọn àti gbogbo ìṣe wọn ní àwùjọ tàbí ní orílẹ̀-èdè. So nínú èdè Hébérù ẹni pé sísọ àmì òun náà ni ó jẹ́ ọ̀rọ̀ kan náà tí a lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tàbí àkókò nínú ìwé májẹ̀mú láéláé. Iná ni ó sì ń ṣe àlàyé nípa iṣẹ́ ìyanu Ọlọ́run. Ni pé àmì ni pé ó ń sọ fún wa nípa iṣẹ́ ìyanu Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a sì mú ẹnu kàn nínú májẹ̀mú láéláé. A rí àpẹẹrẹ eléyìí nínú ìwé Ẹ́kísódù. Ẹ jẹ́ kí a wo orí ìkẹrin ẹsẹ̀ 17. Ìwé Ẹ́kísódù orí ìkẹrin ẹsẹ̀ 17.
ìwọ yóò sì mú ọ̀pá yìí ní ọwọ́ rẹ, èyí tí ìwọ yóò máa fi ṣe iṣẹ́ àmì. Ẹni ọ̀rọ̀ Ọlọ́run sí wòlíì Mósè ẹni pé nígbà tí Olúwa sọ fún láti lọ mú àwọn ènìyàn Íjíbítì jáde kúrò ní àwọn ènìyàn Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíbítì, nítorí pé Olúwa sọ fún pé gbígbìn àti gbígbìn àwọn ènìyàn Ísírẹ́lì ti dé etí ìgbọ́ mi, nítorí àwọn ènìyàn Íjíbítì wọ́n fi wọ́n sin àsẹ̀pa, wọ́n fi wọ́n sin ìsìn líle. Náà ni pé Olúwa rántí ohun tí ó ti sọ fún Ábúráhámù pé irinwó ọdún ni irú àwọn ọmọ rẹ̀ ìran rẹ̀ yóò lọ láti lọ sin orílẹ̀-èdè mìíràn. Wọ́n ó ṣe ẹrú, a ó fi ìyà jẹ wọ́n. Ṣùgbọ́n nígbà tí ó máa tó nǹkan bí irinwó ọdún ó lé ọgbọ̀n, Olúwa rántí májẹ̀mú rẹ̀, Olúwa sì ìpinnu rẹ̀ láti mú àwọn ènìyàn Ísírẹ́lì jáde kúrò ní oko ẹrú Íjíbítì. Ẹni pé kí àwọn ènìyàn Íjíbítì tó lè yọ̀ǹda àwọn ènìyàn Ísírẹ́lì, a rí pé wọn ò fẹ́ yọ̀ǹda wọn pẹ̀lú sùúrù, wọn ò fẹ́ yọ̀ǹda wọn pẹ̀lú ìrọ̀wọ́, pẹ̀lú ìrọ̀sẹ̀. A rí pé ṣùgbọ́n Olúwa pinnu rẹ̀ láti mú àwọn ènìyàn wọ̀nyí jáde pẹ̀lú ọwọ́ agbára rẹ̀. Praise the Lord. A rí pé pẹ̀lú ọwọ́ agbára tí Ọlọ́run fi gbà wá lọ́wọ́ ipá àti agbára ẹ̀ṣẹ̀. A rí pé bẹ́ẹ̀ náà ni Olúwa fi ọwọ́ agbára rẹ̀, ṣùgbọ́n ó fi ìyanu hàn náà. Ó sọ fún Mósè, ọ̀pá tó wà lọ́wọ́ rẹ̀ yẹn, iná ni ọ̀pá tí Mósè fi ń da ẹran, tí ó fi ń da agbo ẹran bàbá aya rẹ̀ ní inú aginjù, pàápàá jùlọ ní ẹsẹ̀ òkè Sinai. Ó ní ìwọ yóò sì mú ọ̀pá yìí, ẹni pé ọ̀pá náà tí ó sì ń bẹ ní ọwọ́ Mósè kò ju ọ̀pá yìí nù ní ọwọ́ rẹ̀, èyí tí ìwọ yóò máa fi ṣe iṣẹ́ àmì. A rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì tí Mósè sì ṣe, pàápàá jùlọ pẹ̀lú ọ̀pá yìí nígbà tí ó wà níwájú Fáráò ní ilẹ̀ Íjíbítì. À ń sọ fún nípa àmì yẹn nínú ìwé àwọn ọba kejì. Ẹ jẹ́ kí a wo orí 20, ìwé àwọn ọba ìkejì orí 20, mo ka ẹsẹ̀ 8 dé ẹsẹ̀ 11. Ó ní Hesekiah sì wí fún Isaiah pé kí ni yóò ṣe àmì pé Olúwa yóò wò mí sàn. Ẹni pé lẹ́yìn ìgbà tí ọba yìí ṣe àìsàn dé ojú ikú, Ọlọ́run sọ fún Isaiah ọmọ Ámósì lọ sọ fún Hesekiah ọba wípé kó palẹ̀ ilé rẹ̀ mọ́ nítorí pé yóò kú. Lẹ́yìn iṣẹ́ tí wòlíì sì jẹ́ fún ọba yìí gba àdúrà sí Olúwa, ó kọ ojú sí ògiri, ó sọ ẹkún, ó gbàdúrà sí Olúwa, ó sì sọ fún Ọlọ́run tí bí mo ṣe jẹ́ olóòtítọ́ ní ọ̀dọ̀ rẹ̀. A rí pé Ọlọ́run sọ fún wòlíì náà nígbà tí wòlíì náà ṣì wà ní ààfin ọba tí ò tí ì jáde kúrò ní àgbàlá ọba, wípé kí ó padà lọ láti sọ fún un pé òun ti fi ọdún 15 kún ọjọ́ ayé rẹ̀ àti pé kò ní kú. Yẹn ní Hesekiah wá béèrè lọ́wọ́ Isaiah pé kí ni yóò ṣe àmì pé Olúwa yóò wò mí sàn. Ẹni pé ọba yìí kò ní ìrètí pé òun máa bọ́ nínú àìsàn náà. Ẹni pé ohun tó fa àmì gan ni eléyìí, ohun tó fa bíbéèrè àmì lọ́wọ́ wòlíì Ọlọ́run tó sọ fún wípé Olúwa sọ wípé òun fi ọdún 15 kún ọjọ́ ayé rẹ̀, nítorí pé ipò tó wà ó jẹ́ ipò àìní ìrètí, ipò wípé ṣé mo lè là, ṣé mo lè bọ́ lọ́wọ́ àìsàn yìí, ṣé àìsàn yìí kò ní mú ẹ̀mí mi lọ. Ó ń béèrè àmì fún ìdánilójú wípé lóòtítọ́ tí Olúwa ti sọ bẹ́ẹ̀ náà ni Olúwa yóò ṣe, pé Olúwa yóò wò mí sàn àti pé èmi yóò gòkè lọ sí ilé Olúwa ní ọjọ́ kẹta. Isaiah sì wí pé àmì yìí ni ìwọ yóò ní láti ọ̀dọ̀ Olúwa wá, pé Olúwa yóò ṣe nǹkan yìí tí òun ti sọ, kí òjìji kí ó lọ síwájú ní ìṣísẹ̀ 10 ni tàbí kí ó padà sẹ́yìn ní ìṣísẹ̀ 10. Hesekiah sì dáhùn wípé ohun tí ó rọrùn ni fún òjìji kí ó lọ síwájú ní ìṣísẹ̀ 10, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n jẹ́ kí òjìji kí ó padà sẹ́yìn ní ìṣísẹ̀ 10. Ẹsẹ̀ 11, Isaiah wòlíì sì ké pe Olúwa, òun sì mú òjìji padà sẹ́yìn ní ìṣísẹ̀ 10 nípa èyí tí ó ti sọ̀kalẹ̀ nínú agogo oòrùn Ahasi. Ẹ jẹ́ kí a wo àmì yìí, bó tilẹ̀ jẹ́ wípé lónìí kì í ṣe ohun tí a lè máa fi ọwọ́ sí tàbí tí a lè máa gbà gẹ́gẹ́ bí ohun tí ó dára fún ọmọ Ọlọ́run láti máa béèrè àmì lọ́wọ́ Ọlọ́run nígbà tí Olúwa bá ti sọ̀rọ̀. A rí pé Ọlọ́run wa jẹ́ Ọlọ́run alágbára. Ohun tó bá ti sọ òun ló máa ṣe. He will surely do whatever he says.
kò lè ṣe ọ̀rọ̀ rẹ̀, bẹ́ẹ̀ ni kò lè dá ọ̀rọ̀ rẹ̀, kò lè yẹ̀ kúrò nínú ohun tó bá ti sọ. Nítorí náà a ní láti ní ìgbàgbọ́ nígbà tí Olúwa bá ń bá wa sọ̀rọ̀. Bóyá Ọlọ́run nípasẹ̀ wòlíì rẹ̀ ó sọ àsọtẹ́lẹ̀, tàbí wọ́n fi ìfihàn kan hàn fún wa wípé ohun kan báyìí la ó ní nínú ayé, ipò báyìí ni a ó dé nínú ayé, ìlépa báyìí la ó sì ní nínú ayé kí a tó fi ayé sílẹ̀, tàbí ohun kan báyìí ni Ọlọ́run fẹ́ ṣe nínú ayé wa. A ní láti ní ìgbàgbọ́. Bíbélì sọ fún wa nínú ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 1 wípé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìísí ohun tí a kò tí ì rí. Nígbà tí olùkọ́ ìwé náà máa dé ẹsẹ̀ 6 rẹ̀, ó wá sọ fún wa pé láì kò sí ìgbàgbọ́ àwa ò lè wù. Yẹn Hébérù orí 11 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 6 ni mo kà yẹn. Nípa láti ní ìgbàgbọ́ nínú ohun tí Ọlọ́run bá sọ fún wa wípé òun fẹ́ ṣe nínú ayé wa. Ìgbàgbọ́ wa ló máa ṣe iṣẹ́. Ìgbàgbọ́ wa ló máa mú kí a gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ká gba ìlérí rẹ̀ àti májẹ̀mú rẹ̀ gbọ́. Bẹ́ẹ̀ náà ni òun yóò sì ràn wá lọ́wọ́ láti lè ní ohun tí Olúwa sọ wípé àwa yóò ní. Ṣùgbọ́n a rí wípé Olúwa yọ̀ǹda rẹ̀ fún ọba yìí àti wòlíì yìí láti fi àmì hàn fún un. Mo sọ fún alẹ́ kan wípé ipò tí ọba yìí wà kò ní ìrètí wípé ohun tí wòlíì Ọlọ́run sọ pé òun ò ní kú pé ó lè rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n wòlíì wa sọ fún wípé béèrè àmì tí ìwọ gan fẹ́. Ṣé kí agogo kí ó padà ní ìṣísẹ̀ 10 ni, tàbí kí ó lọ síwájú ní ìṣísẹ̀ 10? Ṣùgbọ́n ọba yìí sọ fún yín ohun tó rọrùn ni fún agogo láti lọ síwájú ní ìṣísẹ̀ 10, ṣùgbọ́n jẹ́ kí ó padà ní ìṣísẹ̀ 10. Ẹni pé ó rò wípé ohun yìí ó ṣòro fún Olúwa láti ṣe. Bíbélì sọ fún wa pé ohun kan á ṣòro fún Ọlọ́run láti ṣe. Kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Nínú ìwé Lúùkù orí 1 ẹsẹ̀ 37, ó ní kò sí ohun tí Ọlọ́run wa kò lè ṣe. There is no impossibility in the dictionary of our God. Ẹni pé gbogbo nǹkan ní ṣíṣe fún Ọlọ́run wa níwọ̀n ìgbà tí àwa bá gbàgbọ́ nínú rẹ̀. Wòlíì Isaiah sì gbàdúrà sí Olúwa pé ó gbàdúrà sí Olúwa. A rí pé agogo òjìji náà ó sì padà ní ìṣísẹ̀ 10 nínú agogo Ahasi. A rí wípé èyí mú kí ọba yìí gbàgbọ́ wípé ohun tó Olúwa sọ bẹ́ẹ̀ náà ni yóò rí. À ń sọ fún nípa àmì. Nígbà tí Olúwa bá sọ nípa àmì lónìí pé láti fi ẹ̀rí hàn nípa iṣẹ́ ìyanu rẹ̀. Nínú ìwé Àìsáyà ẹ jẹ́ kí a wo orí 7 ẹsẹ̀ 14. Ìwé wòlíì Àìsáyà orí 7 ẹsẹ̀ 14. Nítorí náà Olúwa fúnra rẹ̀ yóò fún yín ní àmì kan. Kò sọ wípé wòlíì kan yóò fún yín ní àmì kan, ṣùgbọ́n Olúwa fúnra rẹ̀ yóò fún yín ní àmì kan. Kíyèsí, wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, yóò sì pe orúkọ rẹ̀ ní Emmanuel. Àmì. A rí pé nígbà tá a bá sì ń sọ nípa àmì, à ń sọ fún wa wípé iná ni ó ń ṣe àpẹẹrẹ iṣẹ́ ìyanu. Nígbà tá a bá sì ń sọ nípa iṣẹ́ ìyanu, Olúwa nìkan ló lè ṣe iṣẹ́ ìyanu. Nígbà tá a bá ń sọ nípa iṣẹ́ ìyanu, iná ni ìṣẹ̀lẹ̀ tó tayọ rékọjá òye ènìyàn, ìṣẹ̀lẹ̀ tí ọgbọ́n orí wa ò gbé, tí ìmọ̀ wa kò lè comprehend. Ó là ń pè ní ìyanu Ọlọ́run. A rí wípé Olúwa ń sọ nípasẹ̀ wòlíì rẹ̀ wípé Olúwa fúnra rẹ̀ yóò fún yín ní àmì kan. Praise the Lord. Kíyèsí, wúńdíá kan. Nígbà tá a bá ń sọ nípa wúńdíá, ṣáájú àkókò yìí ṣe ni kò tí ì sí nínú ìwé ìtàn tàbí nínú àwọn ìṣẹ̀lẹ̀ nínú ìgbé ayé àwọn èèyàn tí ó wà ní ìgbà náà, tàbí nínú àwọn ìran tí ó ti kọjá lọ wípé wúńdíá kan wà. Nígbà tá a bá ń sọ nípa wúńdíá jẹ́ ọ̀dọ́mọbìnrin tí kò tí ì mọ ọkùnrin rárá. Irú ènìyàn bẹ́ẹ̀ là ń pè ní wúńdíá. Ṣùgbọ́n nísinsìnyí àwa ń sọ pé wúńdíá kan máa lóyún, yóò sì bí ọmọkùnrin kan, a ó sì máa pe orúkọ rẹ̀ ní Emmanuel. Ìyanu nìyẹn. Ọ̀dọ́mọbìnrin tí ò tí ì ní ìbáṣepọ̀ akọ orí tàbí abo orí, tí ò tí ì mọ ọkùnrin lábẹ́ bó ti wù kí ó rí. Then àwa ń sọ fún wa nísinsìnyí pé yóò lóyún. Irúfẹ́ ọ̀dọ́mọbìnrin bẹ́ẹ̀ yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan. Kò kàn sọ wípé yóò bí ọmọ kan. Amen and amen. Ṣùgbọ́n ń sọ fún wa categorically, èyí jẹ́ ohun tí ó dájú, ohun tí ó fẹsẹ̀ múlẹ̀, ohun tí kò ní ìrònú iyèméjì kankan nínú, tàbí ohun tí kò ní ọwọ́ iyèméjì nínú. Wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, a ó sì máa pe orúkọ rẹ̀ ní
Emmanuel. Èyí ni àmì. A sì ń sọ fún wa pé àmì àwọn wòlíì èké òun náà ni ó wà nínú pẹ̀dán nípa pípa idán tàbí ṣíṣe àwọn nǹkan mìíràn tí ó lè máa wù gẹ́gẹ́ bí ìyanu ní ọ̀nà láti lè fi ìdí rẹ̀ múlẹ̀ fún àwọn tí wọ́n ń tàn wípé lóòtítọ́ ni wọ́n jẹ́ ènìyàn Ọlọ́run. Nígbà tí àwọn wòlíì èké bá ń sọ̀rọ̀, nígbà tí àwọn òpèdán wọ̀nyí bá ń sọ̀rọ̀, wọ́n á fẹ́ fi hàn àwọn ènìyàn wípé òtítọ́ ni wọ́n ń sọ àti wípé gbogbo tí wọ́n ń ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run ni ó ti wá, àti láti fi hàn àwọn ènìyàn tí wọ́n ń tàn wípé lóòtítọ́ ènìyàn Ọlọ́run ni wọ́n. Irúfẹ́ àwọn àmì bẹ́ẹ̀ òun náà ni ó sì wà nínú àwọn àmì nǹkan tí ń bọ̀. Wọ́n á máa fẹ́ máa fi àmì àwọn nǹkan tí ń bọ̀ nítorí pé wọ́n ti dìídì gbé ara wọn kalẹ̀ ní wòlíì fún ara wọn, tàbí aṣọ àlá tàbí aríran ní ọ̀nà wípé wọ́n ń di wọn láti máa dọ́gbọ́n tàbí láti máa fi hàn wípé wọ́n lè sọ àsọtẹ́lẹ̀ tí ọjọ́ iwájú, ìbá jẹ́ rere, ìbá jẹ́ ti èyí tí kìí ṣe rere. Àwọn ará Bábílónì wọ̀nyí pàápàá ni a rí nínú irú ìlépa kan náà, ṣùgbọ́n Ọlọ́run kéde rẹ̀ fúnra rẹ̀ wípé òun yóò sọ wọn di èké. Mo tún ẹsẹ̀ yẹn kà lẹ́ẹ̀kan sí, ó ní ẹni tí ó sọ àmì àwọn èké di asán, tí ó sì bà àwọn aláfọ̀ṣẹ ní orí jẹ́, tí ó dá àwọn ọlọ́gbọ́n padà, tí ó sì sọ ìmọ̀ wọn di wèrè. Praise the Lord. Olúwa nìkan ni ó lè fi hàn wípé wọ́n ń ṣe ti wọn Ọlọ́run. Ọlọ́run nìkan ni ó lè fi hàn àwọn ènìyàn wípé ẹni yìí ò kì í ṣe wòlíì mi, èmi kọ́ ni ó rán, kì í ṣe láti ọ̀dọ̀ mi ló ti ń sọ̀rọ̀, kì í ṣe agbẹnusọ mi rárá, ṣùgbọ́n ó jẹ́ èké, ó jẹ́ òpùrọ́, ó sì jẹ́ òpèdán. A rí i pé Ọlọ́run ó ń fi hàn bákan náà pàápàá wípé wọ́n jẹ́ àwọn ènìyàn tí kò ṣe é gbára lé tàbí àwọn ènìyàn tí kò ṣe é sinmi lé, àti wípé nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ wípé yóò ṣẹlẹ̀ nípa àsọtẹ́lẹ̀ wọn, òun náà ni kò tilẹ̀ lè ṣẹlẹ̀ rárá. Fún àpẹẹrẹ ní orílẹ̀-èdè wa, ní ìgbà kan tí wọ́n fẹ́ dìbò ààrẹ ní orílẹ̀-èdè yìí, a rí onírú àwọn àsọtẹ́lẹ̀ láti ọ̀dọ̀ àwọn wòlíì, láti ọ̀dọ̀ àwọn aríran. Ọ̀pọ̀ tilẹ̀ sọ wípé ààrẹ yẹn o kò lè lójú oṣù kan ní orí àlééfà. Ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ sọ wípé àfi tó òun kì í bá ṣe ènìyàn Ọlọ́run wípé wọn ò tiẹ̀ lè di ìbò yẹn kò tilẹ̀ ní wáyé ní orílẹ̀-èdè yìí. Ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ sọ nínú ìkùgbù wọn wípé àwọn ológun máa gba ìjọba. Onírú ni àwọn wòlíì wọ̀nyí sọ, onírú ni àwọn aríran wọ̀nyí sọ. Ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ sọ wípé lọ́jọ́ tí wọ́n bá tilẹ̀ ti ń búra fún ààrẹ yẹn wọlé báyìí, ọjọ́ náà ló máa kú. Èyí pé onírúurú ni àwọn wòlíì èké wọ̀nyí sọ. Ṣùgbọ́n jẹ́ kí a wá wo àwọn ìṣẹ̀lẹ̀ tó wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n di ìbò fún ààrẹ. A rí pé ààrẹ ò mà kú lọ́jọ́ tó ń ṣe ìbúra wọlé fún. Ààrẹ lo oṣù kan kò mà kú, ààrẹ lo ọdún kan kò mà kú, ààrẹ lo ọdún kan àbọ̀ kò mà kú. Praise the Lord. Èyí a rí pé ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ó ń jẹ́ kí a lè mọ̀ wípé gbogbo àwọn wòlíì tó ń sọ̀rọ̀ ní ìgbàanì wòlíì èké ni wọ́n. Torí pé nígbà tí Olúwa bá sọ̀rọ̀, dandan ni ó láti wá sí ìmúṣẹ. Ládẹ́ bó ti wù kí ó rí, ó máa wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n jẹ́ kí a wo even títí di àkókò yìí, a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tí wọ́n á máa sọ̀rọ̀ wípé wòlíì Ọlọ́run ni mí, ènìyàn Ọlọ́run ni mí, agbẹnusọ Ọlọ́run ni mí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a wo tí wọ́n ń sọ, ẹ jẹ́ kí a wo àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣẹlẹ̀. Ṣé ó ń rí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ àbí bẹ́ẹ̀ kọ́? Òtítọ́ ní ọ̀pọ̀ ìgbà ohun tí wọ́n sọ kàn lè bára wọn mu, ó lè rìn bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí a wo ìgbé ayé wọn. Ṣé ìgbé ayé wọn wà nínú ìfẹ́ Ọlọ́run? Ènìyàn tó bá máa jẹ́ wòlíì Ọlọ́run, tó bá máa jẹ́ agbẹnusọ fún Ọlọ́run, ìgbé ayé rẹ̀ gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ jẹ́ ènìyàn mímọ́. A gbọ́dọ̀ lè rí àwọn ohun tí a lè fi dá a mọ̀ nínú ayé rẹ̀ wípé lótìtọ́ ènìyàn Ọlọ́run rèé. Ṣùgbọ́n jẹ́ kí a wo ọ̀pọ̀ àwọn ènìyàn lónìí, nítorí pé wòlíì kan ní owó, ó ní mọ́tò, ó ní ìjọ ńlá, àwọn ènìyàn á ti kà sí wòlíì Ọlọ́run rárá. Èyí kì í ṣe kìrìtẹ́ríà tí a lè fi dá wòlíì Ọlọ́run mọ̀. Òtítọ́ wòlíì Ọlọ́run gbọ́dọ̀ sọ̀rọ̀ kó sì rí bẹ́ẹ̀. 2, wòlíì Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ẹni mímọ́, ó gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ nínú ìwà rẹ̀ gbogbo, ó gbọ́dọ̀ jẹ́ ẹni ìwà bíi
Ọlọ́run, ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó tẹríba fún gbogbo àṣẹ àti ìlànà Ọlọ́run. À ń sọ nípa àwọn aláfọ̀ṣẹ. Àwọn aláfọ̀ṣẹ náà ni ó jẹ́ ìpéjọpọ̀ àwọn wòlíì èké. Bí a bá wo ìwé àwọn ọba èkíní orí 17 orí 18, a rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìwé Bíbélì náà nígbà tí wòlíì Elijah tó kó gbogbo àwọn wòlíì Báálì, ó sọ fún wọn wípé ẹ̀yin nísinsìnyí ẹ kó ara yín jọ, a máa fún yín ní màálù kan, èmi náà máa mú màálù kan, a máa ké pe Ọlọ́run, a máa fi màálù náà ṣe ẹbọ sí Ọlọ́run. Orúkọ Ọlọ́run tó bá ti fi iná dáhùn, òun náà ni a máa mọ̀ ní Ọlọ́run tí a ó sì máa sìn. Ó sì sọ fún wọn wípé mo fún yín ní láti àárọ̀ kẹ́ ṣe ètò ẹbọ yín, kẹ́ ké pe Ọlọ́run yín. Bí Ọlọ́run yín bá fi iná dáhùn, a máa mọ̀ wípé lóòtítọ́ òun ló yẹ láti máa sìn, òun là ó sì máa sìn. Wọ́n kígbe láti àárọ̀ títí dé ìyálẹ́ta, títí dé ọjọ́ kan rí. Wọ́n fi onírúurú àwọn ẹ̀kan ya ara wọn, wọ́n sọ onírúurú àwọn àsọtẹ́lẹ̀, wọ́n sọ onírúurú àwọn èdè, ṣùgbọ́n a rí pé kò sí ìdáhùn, bẹ́ẹ̀ ni kò sì sí o. Wòlíì Elijah fi wọ́n ṣe ẹlẹ́yà. Ẹ ké pé dáadáa, bóyá ó ń ṣe àṣàrò lọ́wọ́ ni, ẹ ké pé bóyá ó ní àlejò ni, ẹ ké pé bóyá ó lọ ní ìrìn àjò ni, ó lè dá yín lóhùn, ṣùgbọ́n kò sí o. Wòlíì Elijah mọ̀ wípé Ọlọ́run wọn kò lè dá wọn lóhùn, nítorí pé Ọlọ́run wọn tó ní ojú tí ò ríran ni, Ọlọ́run wọn tó ní etí tí ò gbọ́ràn ni, Ọlọ́run wọn tó ní ẹnu tí ò lè fọhùn ni, Ọlọ́run wọn tó ní ẹsẹ̀ tí kò lè rìn ni, ó lè mú kò lè gbóòórùn. A rí pé wòlíì Elijah fi wọ́n ṣe ẹlẹ́yà, ṣùgbọ́n ní àkókò ẹbọ àṣálẹ́, wòlíì Elijah sọ fún wọn wípé nísinsìnyí ẹ fún mi ní ààyè láti ṣe ẹbọ tèmi. A sọ fún wa wípé wòlíì náà sì tú pẹpẹ tó ti wó, ó tún ṣe, ó tó òkúta, ó tó igi, ó sì mú màálù, ó pa, ó gbé sí orí pẹpẹ tó ti ṣe. Ó sì pàṣẹ wípé kí wọ́n pọn omi sí orí ẹbọ náà títí ó fi kún yàrá tí ó wọ̀ tí ó fi gbé pẹpẹ náà ró. Ó sì ké pe orúkọ Olúwa Ọlọ́run, Olúwa sì fi iná dáhùn. Mo gbàdúrà Ọlọ́run máa fi iná dáhùn sí ọ̀rọ̀ rẹ. Olúwa fi iná dáhùn. Ó sì pàṣẹ kí a mú gbogbo àwọn wòlíì Báálì náà kí a pa wọ́n, wọ́n sì mú wọn, wọ́n sì pa wọ́n. À ń sọ nípa àwọn wòlíì èké, ìpéjọpọ̀ àwọn aláfọ̀ṣẹ, ìpéjọpọ̀ àwọn wòlíì èké. Ẹni pé wọ́n ń sọ ní ti ara wọn wípé wọ́n ní agbára láti lè mọ ọjọ́ iwájú, àti pé wọ́n sì lè fún èèyàn ní ìmọ̀ràn èyí tí ó dára. Ṣùgbọ́n a rí pé àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ ṣe ni kò wà ní ìbámu pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ èyí tí wọ́n máa ń sọ ní ọ̀pọ̀ ìgbà. Bákan náà a rí wípé àwọn ìmọ̀ràn wọn tàbí ìgbàníyànjú wọn, òun náà ni ó máa ń yọrí sí ohun tí kò dára rárá. Síbẹ̀ a rí pé Ọlọ́run ń fi hàn àwọn aláfọ̀ṣẹ wọ̀nyí wípé wọ́n jẹ́ wèrè, wọ́n jẹ́ aláìní ìmọ̀ lábẹ́ bó ti wù kí ó rí. Ọ̀rọ̀ náà, ṣíṣe àfọ̀ṣẹ, ó jẹ́ ìwà tí ìṣe àjẹ́, èyí tó jẹ́ wípé Ọlọ́run fi òfin dè, tí Ọlọ́run sì korò ojú sí nígbà tí ó ń bá àwọn ènìyàn Ísírẹ́lì sọ nípasẹ̀ wòlíì rẹ̀ Mósè. Nínú Deuteronomy, ẹ jẹ́ kí a wo orí 18 ẹsẹ̀ 10. Deuteronomy orí 18, mo ka ẹsẹ̀ 10. Kí a má ṣe rí nínú yín ẹnìkan tí ń mú ọmọ rẹ̀ ọkùnrin tàbí ọmọ rẹ̀ obìnrin la iná já, tàbí tí ń fọ àfọ̀ṣẹ, tàbí alákìíyèsí ìgbà, tàbí aṣèfàya, tàbí àjẹ́. A rí pé onírúurú àwọn ẹ̀kan ni ó wà ní ìgbà tí àkókò tí a wà yìí. Ní ìgbà kan mo ní àǹfààní láti lọ sí orílẹ̀-èdè Ghana. Pásítọ̀ wa tó wà níbẹ̀ ń sọ fún mi wípé open market kan wà tí wọ́n ti ń ta àjẹ́. Onírúurú àwọn ènìyàn ló ń wá sí ibẹ̀, including pastors, evangelists, prophets. Ó ní irú èyí tí àwọn èèyàn bá ń fẹ́ náà ló máa ta fún mi ní. Ṣé lọ́sàn-án ni àbí lóru? Ó ní lọ́sàn-án. Mo ní ẹni pé àwọn ẹ̀kọ́ wọ̀nyí ti ń ṣẹlẹ̀. Bákan náà yẹ kí a wo onírú àwọn wòlíì tí a ní ní orílẹ̀-èdè wa, kí wọ́n lè mú ọ̀pọ̀ àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ wọn, kí wọ́n lè mú kí àwọn ènìyàn kí ó gbà wọ́n gbọ́ wípé wọ́n jẹ́ ti Ọlọ́run ṣùgbọ́n tí wọn kì í ṣe ti Ọlọ́run. Nínú ìwé Matthew, ẹ jẹ́ kí a wo orí 24. Ìwé Matthew, mo ka orí 24 ẹsẹ̀ 4, ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 11. Matthew orí 24
mo ka ẹsẹ̀ kẹrin ẹsẹ̀ karùn-ún àti ẹsẹ̀ kọkànlá. Jésù sì dáhùn ó sì wí fún wọn pé ẹ kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ. Ẹsẹ̀ karùn-ún, nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi wípé èmi ni Kristi, wọn yóò sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ pẹ̀lú iṣẹ́ àmì pẹ̀lú iṣẹ́ ìyanu wọn. Èyí ni ìkìlọ̀ tí Jésù ń sọ fún ìwọ àti èmi, pàápàá jùlọ ní àkókò tí a wà yìí. Ẹ jẹ́ kí a wo onírú ọ̀pọ̀ wòlíì, ọ̀pọ̀ àwọn aṣòdìsí Kristi tí wọ́n ti wà ní ìgboro wa, tí wọ́n ti wà ní àwùjọ wa. Wọ́n á máa rìn káàkiri, wọ́n lè sọ nípa ohun tí a jẹ lánàá, wọ́n lè sọ nípa bí ìgbé ayé wa ṣe rí, ṣùgbọ́n síbẹ̀ èyí kò tó fún wa láti gbà wọ́n gbọ́ wípé wọ́n ti jẹ́ ti Ọlọ́run. Ẹlẹ́tàn ni wọ́n, èké sì ni wọ́n bákan náà. Ó ń sọ fún wa wípé kí a kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ, nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi. Wọ́n á wá ní orúkọ Jésù. Wọ́n á wá wípé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Wọ́n á wá wípé wòlíì Ọlọ́run ni wọ́n. Wọ́n á wá wípé ikọ̀ Olódùmarè ni wọ́n. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a kíyèsí wọn. A láti kíyèsára kí ẹ má bàa bọ́ sí ọwọ́ ẹ̀tàn wọn. Wọ́n á mú ẹ̀tàn wá nínú àrékérekè wọn. Ní ẹsẹ̀ ìkọkànlá ó wípé wòlíì èké púpọ̀ ni yóò sì dìde, wọn yóò sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹ jẹ́ kí a wò Jésù ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní wòlíì èké púpọ̀, wọ́n sì ti wà ní ìsinsìnyí. Owó wà, onírú àwọn ohun tí wọ́n lè lò láti fi attract àwọn ènìyàn ni wọ́n ní àǹfààní sí. Ṣùgbọ́n Jésù ń kìlọ̀ fún wa láti rí wípé a kíyèsára kí a má bàa bọ́ sí ọwọ́ ẹ̀tàn wọn. Nítorí pé bí èèyàn bá bọ́ sí ọwọ́ ẹ̀tàn wòlíì èké, irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ láti dé ìjọba Ọlọ́run ó di ọwọ́ bóyá. Lágbára Ọlọ́run a ò ní bọ́ sí ọwọ́ ẹ̀tàn wọn ní orúkọ Jésù. Ṣùgbọ́n tí Ọlọ́run sọ fún wa, tí Jésù ń sọ fún wa kí a má bàa bọ́ sí ọwọ́ ẹ̀tàn wọn náà ni pé ká kíyèsára. Ká kíyèsára. Wọ́n á wá, kì í ṣe pé wọ́n ò ní wá, wọ́n á wá, wọ́n á sọ onírúurú. Èyí tó jẹ́ pé àwa gan a ò ní lè sọ wípé irọ́ ni wọ́n ń pa sí eléyìí. Wọ́n lè sọ pé kí òjò kí ó máa rọ̀, òjò lè máa rọ̀. Wọ́n lè sọ pé kí òjò kí ó dá, òjò lè dá. Wọ́n lè sọ fún wa pé ó ní irú àwọn ìṣòro láti ní tó sì jẹ́ wípé ó lè tuta sí ní ìṣòro. Wọ́n lè sọ fún wa pé nǹkan báyìí là ń là kọjá, nǹkan báyìí ló wà nínú èrò ọkọ̀ wa tó sì máa jẹ́ òtítọ́. Ṣùgbọ́n síbẹ̀ a ní láti kíyèsára. Ẹlẹ́tàn ni wọ́n, òpùrọ́ ni wọ́n, onírìkìṣí ni wọ́n. Wọ́n ti wà ní ìgboro. Ìránṣẹ́ Ọlọ́run kan tí a porúkọ rẹ̀ ní Ṣọlárútìmí, ó kọ ní orin rẹ̀ wípé ká kíyèsára. Ó ní ohun tí wọ́n ń jẹ ni wọ́n ń wá, ó ní èké ni wọ́n bákan náà. Wọ́n á fi ọ̀pọ̀ iṣẹ́ ìyanu hàn. Ẹni tó wá nísinsìnyí tó sọ wípé ìránṣẹ́ Ọlọ́run ni òun tàbí lórúkọ Jésù lòun fi wá sí ọ̀dọ̀ wa, táwa sì jẹ́ Kírísítẹ́nì, ó sì lábẹ́ bó ti wù pé a máa tẹ́tí sí ohun tó fẹ́ sọ. Tàbí ẹnìkan wá sí ilé wa nísinsìnyí ó ní àlàáfíà fún yín nínú ilé yìí o, ní orúkọ Jésù Olúwa. A máa ti gbà á, a máa ti rò wípé lóòtítọ́ ni ó jẹ́ ọmọ Ọlọ́run, tí a sì rí Bíbélì ní ọwọ́ rẹ̀. Ó sì ní ẹ jẹ́ kí a gbàdúrà, ó sì pé lórúkọ Jésù. Ẹ pé kò sí ohun kan mìíràn tí a tún ní èrò wípé àti àwọn onífi gba irú Olúwa rẹ̀ gbọ́. Ṣùgbọ́n síbẹ̀ ó ní wọ́n máa wá ní orúkọ mi. Ṣùgbọ́n ká kíyèsára, ká kíyèsára. Ní ẹsẹ̀ 23 àti ẹsẹ̀ 24 ìwé Matthew orí 24 yẹn ó ní nígbà náà bí ẹnìkan bá wí fún yín pé wò ó Kristi ń bẹ níhìn yìí tàbí lọ́hùn, ẹ má ṣe gbà á gbọ́. Nítorí àwọn èké Kristi àti èké wòlíì yóò dìde, wọn ó sì fi àmì àti ohun ìyanu ńlá hàn. Ẹ jẹ́ ká máàkì ọ̀rọ̀ yẹn. Wọ́n á fi àmì àti ohun ìyanu ńlá hàn. Tó bẹ́ẹ̀ bí ó lè ṣeé ṣe, wọn yóò tàn àwọn àyànfẹ́ pàápàá. Ẹ jẹ́ ká kíyèsí gbólóhùn ọ̀rọ̀ Jésù yìí. Gbogbo àwọn kan tí Jésù sọ yìí ló máa wá sí ìmúṣẹ. Ó tilẹ̀ ti ń wá sí ìmúṣẹ. Wọ́n máa wá, wọ́n á sọ wípé àwọn ni Jésù. Ní oṣù kẹjọ àbí lóṣù kẹsàn-án ni wọ́n sọ wípé ìgbàsókè fẹ́ dé. Wòlíì kan ló sọ àsọtẹ́lẹ̀ ní South Africa, from South Africa.
a sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tí wọ́n dẹ̀ lọ́wọ́ sí tí wọ́n sì tún sọ the same thing pé synod on 24 of September wọ́n sọ wípé ìgbàsókè máa dé. Then àwọn ènìyàn wá lọ ń ta nǹkan tí wọ́n lọ ń ta ilẹ̀ wọn, wọ́n lọ ń ta property wọn, ọ̀pọ̀ tilẹ̀ ti gbé báàgì rẹ̀ tó ti lọ dúró sí orí òkè. Nígbà tí mo ka news wọn ní okay, nígbà tí wọ́n sọ wípé ìgbàsókè máa tilẹ̀ ṣẹlẹ̀, if it is true pé ìgbàsókè máa ṣẹlẹ̀, then àwọn tó lọ ń ta property wọn, ṣé wọ́n fẹ́ lọ lọ́wọ́ lọ́run ni? Àbí ibo náà ti fẹ́ lọ ná owó tí wọ́n ń gbà pé wọ́n ta property wọn? We need to be very, very careful. We need to be very, very watchful. Jésù ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ ìgbẹ̀yìn rẹ̀ wípé bàbá mi tí ń bẹ ní ọ̀run nìkan ló mọ ìgbà tí mo máa padà wá. Ó ní èmi gan mi mọ ìgbà tí mo máa padà wá. Ọ̀kan nínú àwọn áńgẹ́lì ọ̀run kò sí ènìyàn kan tó mọ ìgbà tí ó máa padà wá. Ṣùgbọ́n sísí wòlíì kan wá dìde wípé àkókò báyìí ni ìpadàbọ̀ Jésù, tàbí àkókò báyìí ni, tàbí ọdún báyìí, tàbí ọjọ́ báyìí ni ìgbàsókè máa ṣẹlẹ̀. Àṣọ ó ní wọ́n máa fi ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ńlá hàn. Tó bá ṣe é ṣe, ó ní wọ́n á tàn àwọn àyànfẹ́. Ìdí lélẹ̀ tá a fi láti rí pé a dúró nínú ẹ̀kọ́, a dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run, a sì yọ̀ǹda ẹ̀mí Ọlọ́run láàyè láti máa ṣe àkóso ọkàn wa. Nítorí èyí ni a ò ní fi bọ́ sí ọwọ́ ẹ̀tàn wọn. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí bọ́ sí ọwọ́ ẹ̀tàn wòlíì èké yẹn báyìí. Torí àwọn tí wọ́n ti ta property wọn, ṣé ó máa tó on 25th tàbí on 26th? Tá a lọ bá ẹni tí wọ́n ta property fún pé I'm sorry, mo fẹ́ gba property ilẹ̀, mo fẹ́ gba property mi padà. Owó tí ó sọ fún mi ò ní, mo fẹ́ gba ilẹ̀ mi yẹn, mo fẹ́ gba ilé mi yẹn. Ṣé wọ́n ní sọ pé I don't understand what I'm trying to say. So ṣùgbọ́n nítorí pé wọn ò kíyè sára, ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ yìí ní ọ̀kúnkúndùn láti lè mọ̀ wípé àkókò ìgbẹ̀yìn ni àwa wà yìí, àkókò tí a gbọ́dọ̀ kíyè sára dáradára. À ń sọ fún wa nípa ìwà wọn, nípa ìṣe wọn. So bákan náà à ń sọ fún wa nípa àwọn ọlọ́gbọ́n ènìyàn tó jẹ́ wípé àwọn náà wọ́n ń bọ́ sí ọwọ́ àwọn aṣiwèrè wọ̀nyí àti ọ̀nà àwọn aṣiwèrè wọ̀nyí nítorí pé wọ́n kọ Ọlọ́run sílẹ̀. Ní àkókò Àìsáyà, àwọn ènìyàn yìí á rí wọn nínú ìgbádùn, nínú afẹ́ṣíṣe, nínú ìwàkúwà fàájì èyí tí ṣe ti ìbọ̀rìṣà. Àìsáyà sì ń sọ nípa ìkìlọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn wọ̀nyí nítorí pé ìwà wọn, ìṣe wọn, òun náà ni ó ń darí wọn sínú jàǹbá àti àjálù búburú. Nínú àwọn ìran tí ó sì tún wá lẹ́yìn rẹ̀, a rí wípé ṣe ni àkọlù yìí wá, ṣe ni wàhálà yìí sì dé bá wọn, nítorí pé Olúwa ti sọ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí wọn nítorí pé wọ́n ti kùnà láti rìn nínú ìfẹ́ Ọlọ́run, wọ́n ti kùnà láti rìn nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ti yàn láti máa ṣe òdì sí àṣẹ àti ìlànà Ọlọ́run. Nínú àwọn ìran tó sì tún kọjá lọ, a rí ẹ̀rí àánú Ọlọ́run. Mo gbàdúrà fún ẹnìkan ní alẹ́ yìí wípé ó rí àánú Ọlọ́run ní orúkọ Jésù. Ẹni pé èyí tí ó fún àwọn ènìyàn Ísírẹ́lì, pàápàá jùlọ ní ti àkókò àti àǹfààní láti ronúpìwàdà èyí tí wọ́n ò ní. Bákan náà Ọlọ́run ń pè fún ìrònúpìwàdà nínú Ìṣe àwọn Àpọ́sítélì orí 17 ẹsẹ̀ 30. Ìṣe àwọn Àpọ́sítélì orí 17 ẹsẹ̀ 30. Ó ní pẹ̀lúpẹ̀lú ìgbà ìmọ̀ yìí ni Ọlọ́run ti fojú fò dá, ṣùgbọ́n nísinsìnyí ó pàṣẹ fún gbogbo ènìyàn, àti ọba àti ìjòyè, àti ẹrú àti òmìnira, àti kèfèrí àti Hélénì àti Júù. Ó pàṣẹ fún gbogbo ènìyàn ní ibi gbogbo láti ronúpìwàdà. Olúwa ń béèrè, Olúwa sì ń fẹ́ ìrònúpìwàdà wa. Nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 3 ẹsẹ̀ 19, Pétérù ń sọ fún àwọn ènìyàn wípé nítorí náà ẹ ronúpìwàdà kí ẹ sì tún yí padà kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kí àkókò ìtura bá lè ti iwájú Olúwa wá. Olúwa ń pè wá fún ìrònúpìwàdà kí a sì yí padà kúrò nínú ọ̀nà ẹ̀ṣẹ̀ tí àwa ń rìn. Èyí náà ni Ọlọ́run ń sọ fún àwọn ènìyàn Ísírẹ́lì
nínú ìdánilójú ọ̀rọ̀ rẹ̀ nípasẹ̀ Àìsáyà wípé nígbà tí àwọn ènìyàn bá ronúpìwàdà, Ọlọ́run pinnu àánú àti ojú rere fún wọn. Ní àkókò tiwa, a rí pé àwọn ọlọ́gbọ́n wọ̀nyí òun náà ni wọ́n mú àwọn ẹ̀dá ní ìdàgbàsókè. Nínú ìdàgbàsókè wọn, wọ́n ń kà nípa ẹ̀sìn kan tí wọ́n pè ní yoga. Àwọn yoga yẹn wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run ò dá ènìyàn, Ọlọ́run ò dá ohunkóhun, Ọlọ́run ò dá ẹranko, wípé oòrùn ràn, nígbà tí oòrùn ràn, ó ràn sí ara òkúta, nígbà tí òkúta yẹn máa ta, torí pé oòrùn yẹn ooru rẹ̀ ní agbára, ó wá ta, nígbà tó ta ó di kòkòrò kékeré, nígbà tí kòkòrò kékeré sì ń dàgbà, ó yíra padà, èyí tó máa yíra padà láti dé ènìyàn, ó máa dé ènìyàn, ṣùgbọ́n kó tó di pé ó dé ènìyàn, á di àwọn ẹranko kan tó farajọ ènìyàn, bẹ́ẹ̀ náà ni nígbà tó bá yá á dé ènìyàn. Then àwọn ẹranko mìíràn á rí pé wọ́n tún sọ pé nígbà tí òkúta yẹn bá ti ta nípa ooru oòrùn, then á máa yíra padà, á máa di onírú àwọn nǹkan tó fẹ́ dà. Ta ni ó dá oòrùn? Ta ni ó dá òkúta? Níbi tí wèrè wọn wà ní eléyìí, níbi tí ìwà àgọ́ wọn wà ní eléyìí, ẹnìkan ló dá oòrùn, ẹnìkan ló dá òkúta, ṣùgbọ́n ẹ̀kọ́ wọn, ìgbàgbọ́ wọn kò sọ nípa ẹni tí ó dá àwọn ẹ̀kọ́ wọ̀nyí. Ṣùgbọ́n ẹni pé wọ́n fi àwọn ẹ̀kọ́ yìí wọ́n fi dípò ìṣẹ̀dá Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nípa àwọn ohun gbogbo tí ó dá. Nínú ohun tí ò sí, ní Olúwa ti dá ohun gbogbo tí a rí àti tí a ò lè rí. Nínú ohun tí ò sí, nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ kìíní, ó ní ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé sì wà ní júújú, ó sì ṣófo, òkùnkùn sì wà ní ojú ibú, ẹ̀mí Ọlọ́run sì ń rábàbà ní ojú omi, pé there was nothing, kò sí ohunkóhun tó wà. Ṣùgbọ́n nínú ohun tí ò sí ni Olúwa ti wá bẹ̀rẹ̀ sí dá àwọn ohun tó wà nísinsìnyí. Torí náà ẹ̀yin ènìyàn nínú Olúwa, Ọlọ́run ń pè wá láti kí a lè mọ títóbi agbára rẹ̀. Bákan náà ni ọ̀pọ̀ àwọn ènìyàn sì ń rò wípé ìwà ìfi ọmọ ènìyàn ṣe òun náà ni ó jẹ́ ní ti ìrònú wọn. So wọ́n kọ ìgbàgbọ́, wọ́n kọ ìṣẹ̀dá ètí ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run, wọ́n kọ sílẹ̀, wọ́n gba èké gbọ́, wọ́n gba irọ́ gbọ́, wọ́n sì gba onírú àwọn nǹkan mìíràn gbọ́. Then abájọ, a rí pé abájọ tí onírú àwọn ìwà àìlófin fi ń gbilẹ̀ sí, tó sì fi ń gbèrú sí ní àwùjọ. Then irúfẹ́ àwọn ọlọ́gbọ́n tí ò ní ìwà bí Ọlọ́run wọ̀nyí, a rí pé Ọlọ́run ń pè wọ́n láti kí wọ́n ronúpìwàdà, kí wọ́n sì rẹ ara wọn sílẹ̀ àti láti rìn ní ọ̀nà Ọlọ́run. Bí bẹ́ẹ̀ kọ́, ìdájọ́ Ọlọ́run èyí tí ó gbóná ó ń bọ̀ wá sí orí wọn. Ṣáájú ẹ jẹ́ á wo ìwé Lúùkù orí 24, mo ka ẹsẹ̀ 47. Lúùkù orí 24, mo ka ẹsẹ̀ 47. Ó ní àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo, bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù lọ. Nínú ìwé Mátíù orí 3 ẹsẹ̀ 2, a rí pé ìkéde iṣẹ́ ìránṣẹ́ ìrònúpìwàdà yìí òun náà ni ó ń tẹ̀síwájú. Èyí sì jẹ́ ohun tí àwa náà ní láti mú ní ọ̀kúnkúndùn ní àkókò yìí, nítorí pé ìbínú Olúwa ń bọ̀ lórí olúkúlùkù ẹ̀dá tí kò bá ronúpìwàdà tàbí tí kò bá yí padà sí Ọlọ́run. Nínú ìwé orin Dáfídì, ẹ jẹ́ kí a wo orí 33. Ìwé orin Dáfídì orí 33, mo ka ẹsẹ̀ 10, Psalm 33 ẹsẹ̀ 10. Ó ní Olúwa mú ìmọ̀ àwọn orílẹ̀-èdè di asán. Olúwa mú ìmọ̀ àwọn orílẹ̀-èdè di asán, ó sọ àrékérekè àwọn ènìyàn di òfo. Iṣẹ́ Ọlọ́run ni pé gbogbo ìmọ̀ àwọn ènìyàn, ìmọ̀ àwọn ọlọ́gbọ́n, Olúwa mú ó sọ di asán. Mo gbàdúrà gbogbo ìmọ̀ àwọn ènìyàn, àwọn ìka ènìyàn lórí ayé wa yóò di asán ní orúkọ Jésù. Èyí náà láti mọ̀ tá a sì láti gbàgbọ́, ó sọ àrékérekè àwọn ènìyàn di òfo. Àti sọ fún wa nípa àrékérekè àwọn wòlíì èké àti àwọn aláfọ̀ṣẹ. Olúwa sọ gbogbo àwọn ìkan yìí di asán. Nínú Àìsáyà orí 47, ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ 30 dé ẹsẹ̀ 14. Àìsáyà orí 47, mo ka ẹsẹ̀ 30 dé ẹsẹ̀ 14. Ó ní àárẹ̀ mú ọ nípa ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ rẹ, jẹ́ kí àwọn awòye ọ̀run, àwọn awòye ìràwọ̀, àwọn afi òṣùpá sọ àsọtẹ́lẹ̀,
dìde dúró nísinsìnyí kí wọ́n sì gbà ọ́ lọ́wọ́ nǹkan wọ̀nyí tí yóò bá ọ. Kíyèsí, wọn ó dàbí àkékù koríko, iná yóò jó wọn, wọn kì yóò gba ara wọn lọ́wọ́ agbára ọ̀wọ́ iná. Ẹ̀yìn iná kan kì yóò sí láti yá tàbí iná láti jókòó níwájú rẹ̀. Ẹ jẹ́ ká wo ohun tí Olúwa pinnu rẹ̀ láti ṣe sí àwọn wòlíì èké àti àwọn aláfọ̀ṣẹ wọ̀nyí. Ìgbé ayé wọn kì í dára. Go and look at it. Ẹ jẹ́ kí a wo àwọn ènìyàn tí wọ́n ti kú sínú irú ìwà àfọ̀ṣẹ́bẹ̀ tí wọn ò yí padà. Òótọ́ wọ́n lè lé ènìyàn lẹ́yìn, wọ́n lè ní àwọn ènìyàn tí ó ń tẹ̀lé wọn, ṣùgbọ́n ìgbẹ̀yìn wọn ó máa ń burú ni. Èyí ni ohun tí Olúwa sọ wípé yóò dé bá wọn. Nínú ìwé Kọ́ríńtì ìkíní, ẹ jẹ́ kí a wo orí ìkíní ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20. Kọ́ríńtì ìkíní, mo wo orí ìkíní ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20. Nítorí tí a kọ pé èmi yóò pa ọgbọ́n àwọn ọlọ́gbọ́n run, èmi yóò sì sọ òye àwọn amòye di asán. Ọlọ́gbọ́n náà há àdà, akọ̀wé náà há àdà, òjìyàn ayé yìí náà há àdà. Ọlọ́run kò wá àti sọ ọgbọ́n ayé yìí di wèrè. Ẹni pé jẹ́ kí a wo gbogbo àwọn wòlíì èké lánàá tí wọ́n ń sọ̀rọ̀ nígbà tí wọ́n fẹ́ di ìbò ààrẹ pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀, tán ló máa ṣẹlẹ̀, ọ̀run máa ya, onírú ló máa ṣẹlẹ̀. A ò tún gbúròó wọn lónìí. Tí wọ́n bá tún fẹ́ di ìbò mìíràn, wọ́n á tún dìde. Kí ni ìdí? Torí pé wọ́n fẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ wọ́n. Wọ́n kàn ń pariwo, they are just making noise. Wọ́n tún fẹ́ di ìbò ìpínlẹ̀ wa, ó bá tún yá àwọn wòlíì á tún máa sọ ọ̀rọ̀. Wọ́n á tún máa kéde onírúurú, wọ́n á tún máa pariwo káàkiri ìlú. Dípò kí wọ́n ronú pìwàdà, dípò kí wọ́n sì yí padà sí Ọlọ́run, kí wọ́n lè ní ayọ̀, kí wọ́n sì lè ní àlàáfíà. Ṣùgbọ́n ìbínú Olúwa ń bọ̀. Olúwa ń sọ ìmọ̀ wọn di asán. Torí wọ́n pé orúkọ Olúwa tọkọ fi ń sọ yẹn. A rí pé Olúwa ń yẹ̀yẹ́ wọn. Olúwa sì ń mú kí èrò wọn kó má lè wá sí ìmúṣẹ. Ní ìpín mìíràn, ó ń sọ fún wa nípa Olúwa àti àwọn ìránṣẹ́ rẹ̀. A ti sọ fún wa nípa Olúwa àti wòlíì èké àti àwọn èké, èrò wọn àti ìṣe Olúwa sí wọn àti mọ̀. Olúwa àti àwọn ìránṣẹ́ rẹ̀ ní ẹsẹ̀ 26 ìwé Àìsáyà orí 44 ẹsẹ̀ 26 ó ń sọ fún wa pé tí ó fi ìdí ọ̀rọ̀ ìránṣẹ́ rẹ̀ múlẹ̀, tí ó sì mú ìmọ̀ àwọn ikọ̀ rẹ̀ ṣẹ, tí ó wí fún Jerúsálẹ́mù pé a ó tẹ̀ ọ́ dó, àti fún gbogbo ìlú Júdà pé a ó kọ́ yín, èmi ó sì gbé gbogbo ahoro rẹ̀ dìde. Praise the Lord. Olúwa àti àwọn ìránṣẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí a ti ṣe rí ní ẹsẹ̀ 25 tí a ti kà fún wa. A rí pé Ọlọ́run, ẹni tí a pe orúkọ rẹ̀ ní Yahweh, tí a pe orúkọ rẹ̀ ní Jehovah, a rí pé ṣe ni ó máa ń tako gbogbo àwọn ọ̀rọ̀ àwọn èké wọ̀nyí, nítorí pé wọ́n ń ṣe ti Ọlọ́run, òdì ni wọ́n jẹ́ sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni Olúwa jẹ́ òdì sí wọn. Wọn ò rìn nínú ìlànà Ọlọ́run, Olúwa ò sí nínú èrò wọn, bẹ́ẹ̀ ni kò sí nínú ète wọn. Bákan náà ni ó sì ń mú kí ó sì ń gbé Ọlọ́run sì ń jẹ́ kí a lè mọ̀ wọ́n wípé wọ́n jẹ́ èké. Olúwa ń fi hàn wípé wọ́n jẹ́ èké, pé wọ́n ń ṣe ti òun Ọlọ́run. Bẹ́ẹ̀ ní ọ̀nà mìíràn, ṣe ni ó ń gbé ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ rẹ̀. Mo sọ fún ní àṣálẹ́ pé Olúwa yóò gbé ọ ní orúkọ Jésù. Ẹni pé Olúwa máa ń gbé ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ ní ti pé ṣe ni ó máa ń ṣe ohun gbogbo tí àwọn wòlíì rẹ̀ tòótọ́ bá sọ. Olúwa máa ń gbé àwọn ìránṣẹ́ rẹ̀ ní ti pé gbogbo tí àwọn wòlíì tòótọ́, àwọn agbẹnusọ rẹ̀ bá sọ, ó máa ń mú wọn wá sí ìmúṣẹ. Ó máa ń fìdí àwọn nǹkan wọn ní múlẹ̀. Àìsáyà fúnra rẹ̀ bákan náà, a rí pé ó jẹ́ ọ̀kan nínú àwọn wòlíì Ọlọ́run tí ó tayọ, torí pé ó jẹ́ agbẹnusọ fún Ọlọ́run. Ní ìgbà tí ó bá sì sọ̀rọ̀, a rí pé àwọn ènìyàn Ísírẹ́lì wọ́n máa ń ṣe àyẹ̀wò ọ̀rọ̀ rẹ̀ fínífíní láti lè mọ̀ wípé ó jẹ́ àwọn ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ gbàgbọ́, nítorí pé wọ́n jẹ́ òtítọ́. Ọlọ́run ni a sì rí pé Ọlọ́run ó ń kìlọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wòlíì Àìsáyà. Olúwa tilẹ̀ ń sọ nípasẹ̀ wòlíì Àìsáyà. Olúwa jẹ́ kí Àìsáyà kí ó mọ̀ pé àwọn ènìyàn tó ń gbọ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ o, wọ́n jẹ́ olóore kọ̀ọ̀kan, wọn ò ní gbọ́, wọn ò sì ní tẹ̀lé. Ẹ jẹ́ kí a wo Àìsáyà orí 55
ẹsẹ̀ ìkọkànlá, Isaiah orí 55 mo wo ẹsẹ̀ ìkọkànlá. Ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí, kì yóò padà sọ́dọ̀ mi lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán. Àwọn ènìyàn wọ́n kọ̀, wọ́n gbàgbọ́ ni o, wọ́n sì ṣetán láti tẹ̀lé ni o, wọ́n ò sì ṣetán láti tẹ̀lé ni o. Ohun tí Olúwa sọ, òun náà ni yóò wá sí ìmúṣẹ. Ọ̀kọ̀ọ̀kan nínú rẹ̀ kò lè lọ láì wá sí ìmúṣẹ. Praise the Lord. Àrínú ìwé Isaiah orí ìkẹfà, mo wo ẹsẹ̀ ìkẹsàn àti ẹsẹ̀ ìkẹwàá. Isaiah orí ìkẹfà, ẹsẹ̀ ìkẹsàn àti ẹsẹ̀ ìkẹwàá ní ó sì wí pé, lọ kí o sì wí fún àwọn ènìyàn yìí ní gbígbọ́ ẹ gbọ́, ṣùgbọ́n òye kì yóò yé yín, ní rírí ẹ rí, ṣùgbọ́n ẹ̀yin kì yóò sì mọ òye. Mú kí àyà àwọn ènìyàn yìí kí ó sébọ̀, mú kí etí wọn kí ó wúwo, kí ó sì dì wọ́n ní ojú, kí wọn kí ó má bàa fi etí wọn gbọ́, kí wọn kí ó má bàa fi ọkàn wọn mọ̀, kí wọn kí ó má bàa yí padà, kí a má bàa mú wọn ní àràdá. Jẹ́ káwọn tí Ọlọ́run jẹ́ kí Àìsáyà mọ̀, wọ́n máa gbọ́ ṣùgbọ́n òye ò ní yé wọn, wọn ò sì ní ronúpìwàdà. Wọ́n máa rí ṣùgbọ́n wọn ò ní lè mọ ohun tí wọ́n rí, wọn ò ní yí padà, wọn ò ní ronúpìwàdà. Ni pé kí ohun tí Olúwa ti sọ wípé ó fẹ́ ṣe yẹn kó lè wá sí ìmúṣẹ lórí ayé wọn. Mo gbàdúrà wípé ẹ̀mí tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run tí ń tẹ̀lé, Olúwa yóò fi fún wa ní orúkọ Jésù. Torí pé bí ènìyàn ò bá gbọ́ràn sí àṣẹ Ọlọ́run àti sí ọ̀rọ̀ rẹ̀, ó léwu ní ọ̀pọ̀lọpọ̀, ó léwu ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ti sọ fún wòlíì yìí ni pé nígbà tí àwọn nǹkan yìí bá ń ṣẹlẹ̀, kí ó má bàa bànújẹ́, ṣùgbọ́n kí ó lè mọ̀ wípé Olúwa ti sọ, àti wípé ohun tí Olúwa sọ wípé yóò ṣẹlẹ̀ náà ni wípé torí a ó bá àwọn ènìyàn wọ̀nyí jẹ́, a ó mú wọn lọ sí ìgbèkùn, a sì rí pé gbogbo àwọn ẹ̀kọ́ ni ó sì wá sí ìmúṣẹ, àti pé ilẹ̀ Ísírẹ́lì ni a ó sì sọ di ahoro. Ní ẹsẹ̀ ìkẹsàn dé ẹsẹ̀ ìkẹsàn dé ẹsẹ̀ kejìlá nìwé Àìsáyà orí kẹfà, ó ní ẹsẹ̀ ìkọkànlá sí ẹsẹ̀ kejìlá, ó nígbà náà ni èmi wí pé Olúwa yóò ti pẹ́ tó, ó sì dáhùn pé títí àwọn ìlú ńlá yóò fi di ahoro ní àìsí olùgbé, àti àwọn ilé ní àìsí ènìyàn, àti ilẹ̀ yóò di ahoro pátápátá, títí Olúwa yóò fi ṣí àwọn ènìyàn náà kúrò lọ réré, tí ìkọ̀sílẹ̀ ńlá yóò sì wà ní inú ilẹ̀ náà, tí ìkọ̀sílẹ̀ ńlá yóò sì wà ní inú ilẹ̀ náà. Inú tí Olúwa sọ, nítorí tí wọ́n ti kọ̀ láti gbọ́ràn, nítorí tí wọ́n ti kọ̀ láti ríran, láti ní ìmọ̀ Ọlọ́run. Àdìpá ń sọ fún wa wípé ìlú náà, orílẹ̀-èdè náà máa di ahoro láti ọwọ́ àwọn ọ̀tá, torí pé Olúwa yọ̀ǹda rẹ̀, torí àwọn ènìyàn wọ̀nyí wọ́n kọ̀ láti gbọ́ràn, ṣùgbọ́n wọ́n yàn láti máa sin òrìṣà. Àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí òun náà ni ó ń ṣe ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ wòlíì Àìsáyà, ṣùgbọ́n tí a sì ń fi ìdí ẹsẹ̀ Àìsáyà múlẹ̀ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. Praise the Lord. Ní abala tí ó tẹ̀lé ẹsẹ̀ yìí, a kà nípa àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ èyí tí a fún pàápàá jùlọ ní ti Jerúsálẹ́mù nípasẹ̀ ìránṣẹ́ Ọlọ́run, èyí náà tí ó sì wá sí ìmúṣẹ ní ìgbòóṣe. Ó sọ fún wa wípé Jerúsálẹ́mù yóò di ibùgbé. Mo ka ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ 26, ó ní tí ó fi ìdí ọ̀rọ̀ ìránṣẹ́ rẹ̀ múlẹ̀, tó sì mú ìmọ̀ àwọn ikọ̀ rẹ̀ ṣẹ, tí ó sì wí fún Jerúsálẹ́mù pé a ó tẹ̀ ọ́ dó. Mo wí fún ọ ní àṣálẹ́ yìí, a ó tẹ̀ ọ́ dó ní orúkọ Jésù, ó gbélẹ̀ ní orúkọ Jésù. Ẹni pé yìí ni ìlérí Ọlọ́run, èyí sì ni májẹ̀mú rẹ̀, nítorí pé àánú rẹ̀ wà síbẹ̀ fún àwọn ènìyàn rẹ̀, àánú rẹ̀ wà síbẹ̀ nítorí àánú rẹ̀. Jésù jẹ́ aláàánú. Nípa àánú rẹ̀ ni a ti fi gbà wá, kì í ṣe nípa iṣẹ́ wa tàbí nípa ọgbọ́n wa. Nípa sọ fún a ó fi ìdí Jerúsálẹ́mù, a ó fi ìdí rẹ̀ múlẹ̀. Iná ni ohun tí Olúwa ti sọ nípasẹ̀ wòlíì rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ṣe ìlérí pé àwọn ìlú mìíràn èyí tí a ti sọ di ahoro tàbí tí a ti sọ di òfo, òun náà ni Ọlọ́run yóò tún mú padà bọ̀ sípò
nínú ìwé Matthew orí 24 à ń kà nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀. Jésù ń sọ nípa ìṣẹ̀lẹ̀ tí ó dé bá Jerúsálẹ́mù, èyí sì ṣẹlẹ̀ ní nǹkan bí AD 70. A sọ Jerúsálẹ́mù di ahoro, a sì parun. Èyí náà ni a ti kà fún nínú ìwé Àìsáyà orí 6 ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 12. Ṣùgbọ́n nísinsìnyí ṣe ni Olúwa ń ṣe ìlérí ìyípadà ìsọdi ahoro èyí tí ó ti sọ lórí Jerúsálẹ́mù. Èyí náà ni pé ìsọdi ahoro náà yóò wá sí òpin yóò dé bá. Olúwa yóò ṣe ìyípadà rẹ̀. Mo gbàdúrà gbogbo ìnira tó ti ń dé bá ayé wa, Olúwa máa ṣe ìyípadà rẹ̀. Ẹ̀mí Mímọ́ máa ṣe ìyípadà rẹ̀. Ọba máa ṣe ìyípadà rẹ̀. Bákan náà sì ń sọ nípa bí yóò tún ṣe fi mú àwọn ènìyàn rẹ̀ máa gbé ní ilẹ̀ náà. A rí pé ìlà tí ó tún tẹ̀lé ìlà yìí náà ni ó ń ṣe àtẹnumọ́ àwọn ìlérí tó sì ń sọ nípa Jerusalem. Bẹ́ẹ̀ náà ni kò sọ nípa Jerusalem nìkan, ṣùgbọ́n ó tún sọ nípa àwọn ìlú Juda. A sọ fún wa wípé òtítọ́ a ó pa wọ́n run láti ọwọ́ àwọn ará Bábílónì, ṣùgbọ́n síbẹ̀ ṣe ni Olúwa ń ṣe ìlérí ní ti àwọn ìlú wọn ni wípé a ó ṣe àtúnkọ́ wọn. Gbogbo ibi tí wọ́n ti parun, a ó ṣe àtúnkọ́ wọn, a ó sì mú wọn padà bọ̀ sí ipò. Gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyí òun náà ni Olúwa yóò ṣe fúnra rẹ̀, láì kò tilẹ̀ sí wípé ẹnìkan ní ọwọ́ nínú iṣẹ́ ṣíṣe náà. Praise the Lord. Ẹni pé èyí jẹ́ ohun tí Olúwa sọ, èsì jẹ́ ohun tí Olúwa yóò sì ṣe. Jésù ó jẹ́ ọmọ Ọlọ́run, ó sì jẹ́ ìránṣẹ́ láti fi ọ̀nà Ọlọ́run hàn ìran ènìyàn. Nínú ìwé Jòhánù ẹja orí 19 mo ka ẹsẹ̀ 6. Ìwé Jòhánù orí 19 ẹsẹ̀ 6 ó ní nítorí náà nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn oníṣẹ́ rí wọ́n kígbe wípé kàn án mọ́ àgbélébùú, kàn án mọ́ àgbélébùú. Pílátù wí fún wọn pé ẹ mú un fún ara yín kí ẹ sì kàn án mọ́ àgbélébùú, nítorí tí èmi kò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ̀. Hallelujah. Jésù ò ní ẹ̀ṣẹ̀. Jésù jẹ́ aláìlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n àwọn Júù, a rí pé sì jẹ́ àsọtẹ́lẹ̀ èyí tí Ọlọ́run ti sọ nípa ìwásí ayé Jésù, pé yóò wá, yóò jìyà láti ọwọ́ àwọn ènìyàn Júù, a ó sì kàn mọ́ àgbélébùú, a ó sì pa á. Lẹ́yìn ọjọ́ kẹta yóò sì jíǹde. A sọ fún wa nínú ẹ̀kọ́ wa tí a kọ́ ní ọjọ́ Sunday pé bí Jésù bá jíǹde, a rí pé iṣẹ́ ìgbàlà wa ò pé, ṣùgbọ́n Jésù jíǹde, iṣẹ́ ìgbàlà wa ó jẹ́ èyí tí a ṣe àṣepé rẹ̀. Jésù fẹ́ràn wa. Jésù wá sí ayé, ó fi ọ̀nà Ọlọ́run hàn fún wa kí a má bàa gba èké gbọ́, ṣùgbọ́n kí a lè rìn nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé Jòhánù orí 10 mo ka ẹsẹ̀ 9. Jòhánù orí 10 mo ka ẹsẹ̀ 9. Jòhánù orí 10 mo ka ẹsẹ̀ 9. Ó ní èmi ní ilẹ̀kùn, bí ẹnìkan bá bá ọ̀dọ̀ mi wọlé, ó ní a ó gbàlà, yóò wọlé, yóò sì jáde, yóò sì rí koríko. Èmi ní ilẹ̀kùn. Ní pé Jésù ní ilẹ̀kùn, Jésù ní ìyè wa, Jésù ní ọ̀nà sí ọ̀dọ̀ Ọlọ́run. Praise the Lord. Ní ẹsẹ̀ 10 ó ní olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun. Èmi wá kí wọ́n lè ní ìyè, àní kí wọ́n lè ní ọ̀pọ̀lọpọ̀. Ẹsẹ̀ 11 èmi ni olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Àwọn wòlíì èké wọ́n máa ń pa àwọn ọmọ ìjọ jẹ ni. Wọ́n máa nítorí owó, nítorí ipò, ní pé kì í ṣe nítorí ìgbàlà ọkàn àwọn ènìyàn ni wọ́n fi gbé ara wọn kalẹ̀, ṣùgbọ́n nítorí ohun tí wọ́n ó jẹ. Èyí ni ó fi fà tí wọ́n fi máa ń fi ẹ̀tàn tàn àwọn ènìyàn. Bí wọ́n bá sọ fún ẹlòmíràn wípé ogun ayé ń lépa rẹ, wọ́n mọ̀ pé wọ́n lè rí owó gbà lọ́wọ́ rẹ̀. Tí wọ́n bá sọ fún ogun ayé ń lépa rẹ, wọ́n fẹ́rẹ̀ bù ọ́ mọ́lẹ̀ báyìí, iṣẹ́ la ó ṣe o. Ó nírú àwọn ẹ̀kan ni wọ́n máa sọ. Wọ́n lè fèdè fọ̀ ní ọ̀pọ̀ ìgbà, wọ́n lè gbé irọ́ kalẹ̀ ní ọ̀pọ̀ ìgbà ní ọ̀nà láti lè rí wa tàn. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a dúró de ìlérí Ọlọ́run, ẹ jẹ́ kí a dúró de májẹ̀mú Ọlọ́run. À ń sọ fún wa Jésù ni olùṣọ́ àgùntàn wa,
kò jẹ́ fi wá fún ìkookò, kò jẹ́ fi wá fún kìnìún, kò jẹ́ fi wá fún àwọn ẹranko apanijẹ wọn nì, nítorí pé ó ní olùṣọ́ àgùntàn wa lọ́sàn àti lóru, kò jẹ́ fi wá sílẹ̀. Abájọ Dáfídì nínú ọ̀rọ̀ orin rẹ̀, orin 23, ó ní Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Ó ní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó tu ọkàn mi lára. Nígbà tó débi ó ní bí èmi tilẹ̀ rìn ní àárín àfonífojì òjijì ikú, hallelujah. Ó ní ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tú mi nínú pé Ọlọ́run wa ó ní olùṣọ́ àgùntàn wa. Jésù ni olùṣọ́ àgùntàn wa, ó ń tọ́ wa, ó sì ń darí wa lọ jẹ́ẹ́jẹ́ sí ibi pápá oko. Iná ni à ń sọ fún nípa àlàáfíà rẹ̀ èyí tí a ó ní nínú ayé wa, a ó ní ìbùkún rẹ̀ nínú ayé wa, a ó ní ayọ̀ rẹ̀ nínú ayé wa níwọ̀n ìgbà àkókò tí a bá ti gbàgbọ́ tí a sì sinmi nínú rẹ̀. Then kí a tó mú ẹ̀kọ́ tí àṣálẹ́ wá sí òpin, ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ nípa àwọn èrè àwọn wòlíì èké wọ̀nyí, èrè wọn nínú ìwé orin Dáfídì orí 9, mo wo ẹsẹ̀ 17, ìwé orin Dáfídì orí 9, ẹ já wo ti ẹsẹ̀ 17 tí ó sọ fún wọn ní orí àwọn ènìyàn búburú ni a ó dà sí ọ̀run àpáàdì àti gbogbo orílẹ̀-èdè tí ó gbàgbé Ọlọ́run. Àwọn wòlíì èké wọ̀nyí, àwọn aláfọ̀ṣẹ wọ̀nyí, wọ́n gbàgbé Ọlọ́run, wọn ò fi ti Ọlọ́run ṣe, wọn rìn nínú ìfẹ́ rẹ̀. Èrè wọn náà ni wípé a ó darí wọn lọ sí ọ̀run àpáàdì. Mo gbàdúrà fún ẹnìkan ò ní lọ sọ́run àpáàdì lórúkọ Jésù. Nínú ìwé ìfihàn orí 22, ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 11, ìwé ìfihàn orí 22, ẹ jẹ́ ká wo ti ẹsẹ̀ 11 rẹ̀ sọ fún ọ ní ẹni tí ń ṣe aláìṣòótọ́ kí ó máa ṣe aláìṣòótọ́ nìṣó, àti ẹni tí ń ṣe ẹlẹ́gbin kí ó máa ṣe ẹlẹ́gbin nìṣó, àti ẹni tí ń ṣe olódodo kí ó máa ṣe olódodo nìṣó, àti ẹni tí ń ṣe mímọ́ kí ó máa ṣe mímọ́ nìṣó. Ó ní ẹsẹ̀ 12, kíyèsí èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Gbogbo èrè iṣẹ́ wọn ó ń bọ̀ ní ọjọ́ kan, wọ́n gba èrè rẹ̀ ní ìgbà tí oníṣẹ́ bá dé. Ní ẹsẹ̀ 13, ó ní èmi ni alpha àti omega, ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Ẹsẹ̀ 14, ìbùkún ni fún àwọn tí ń fọ aṣọ wọn kí wọn kí ó lè ní àǹfààní láti wá síbi igi ìyè náà, àti kí wọ́n lè gba àwọn ẹnu bodè wọ inú ìlú náà. Ẹsẹ̀ 15, nítorí ní òde ni àwọn ajágbé wà. Àwọn wòlíì èké, àwọn náà ni a pè ní ajá níbí, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn aláìwà bí Ọlọ́run, àwọn tí wọn ò ní ìmọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n fi ayé wọn fún ayé jíjẹ ní àkókò ìsinsìnyí, àwọn náà ni a pè ní ajá. Ó ní àti àwọn oṣó àti àwọn àgbèrè àti àwọn apànìyàn àti àwọn abòrìṣà àti olúkúlùkù ẹni tí ó fẹ́ràn èké tí ó sì ń hùwà èké. Gbogbo àwọn ènìyàn yìí yóò ní ipa àti ipe tiwọn nínú adágún iná tí ń fi ìmí ọjọ́ àti sùfúrù jó. Mo gbàdúrà wípé ibùgbé ibẹ̀ kò ní jẹ́ ìpín wa ní orúkọ Jésù. Tí ó dẹ̀ ẹ̀yin ènìyàn mi ní Olúwa, Ọlọ́run ti gbé ìjọ Ọlọ́run kalẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè mímọ́ fún ara rẹ̀. Nínú ìwé Àìsáyà orí 2, ẹ jẹ́ kí a wo tí ẹsẹ̀ 2 sọ fún wa. Ìwé wòlíì Àìsáyà orí 2, ẹsẹ̀ 2, ó ní yóò sì ṣe ní ọjọ́ ìkẹyìn, a ó fi òkè ilé Olúwa kalẹ̀ lórí àwọn òkè ńlá, a ó sì gbé e ga ju àwọn òkè kéékèèké lọ, gbogbo orílẹ̀-èdè ni yóò sì wọ́ sí inú rẹ̀. À ń sọ fún wa nípa ìjọ Ọlọ́run. Olúwa ti gbé ìjọ rẹ̀ kalẹ̀ ní ìlú fún ara rẹ̀. Nígbà tá a bá sì ń sọ nípa ìjọ, à ń sọ fún wa nípa àwọn èèyàn tí a pè jáde láti inú ẹ̀ṣẹ̀, láti inú ayé, láti inú ìfẹ́kúfẹ̀ẹ́ sínú ìmọ́lẹ̀ àyànfẹ́ ọmọ rẹ̀. Nínú ìwé Àìsáyà orí 56, ẹ já wo ẹsẹ̀ 7, ìwé Àìsáyà orí 56 ẹsẹ̀ 7 wípé ó ní, mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 6, ó ní àti àwọn ọmọ àlejò tí wọ́n dá ara pọ̀ mọ́ Olúwa láti sìn àti láti fẹ́
orúkọ Olúwa láti jẹ́ ìránṣẹ́ rẹ̀. Olúkúlùkù ẹni tí ó pa ọjọ́ ìsinmi mọ́ láì sọ di àìmọ́ tí ó sì di májẹ̀mú mi mú, àwọn ni èmi yóò sì mú wá sí òkè ńlá mímọ́ mi, èmi yóò sì mú inú wọn dùn. A ó mú inú rẹ dùn. A ó mú inú rẹ dùn. Nínú ilé àdúrà mi, ẹbọ sísun wọn àti ìrúbọ wọn yóò jẹ́ ìtẹ́wọ́gbà lórí pẹpẹ mi, nítorí ilé àdúrà ni a ó máa pe ilé mi fún gbogbo ènìyàn. Fún gbogbo ènìyàn, kì í ṣe fún Júù nìkan, fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn Hébérù nìkan, fún gbogbo ènìyàn, kì í ṣe fún Ísírẹ́lì nìkan, fún gbogbo ènìyàn, kì í ṣe fún Áfíríkà nìkan, fún gbogbo orílẹ̀-èdè. Ilé àdúrà ni a ó máa pe ilé mi. À ń sọ fún nípa ìjọ Ọlọ́run èyí tí Jésù Kristi Olúwa fúnra rẹ̀ gbé kalẹ̀, pàápàá jùlọ fún àwọn ènìyàn láti máa gbé inú rẹ̀. Nínú ìwé Hébérù, ẹ jẹ́ kí a wo orí 13 ẹsẹ̀ 15. Ìwé Hébérù, mo ka orí 13 ẹsẹ̀ 15. Ó wí pé, mo bẹ̀rẹ̀ sí ká láti ẹsẹ̀ 12. Nítorí náà Jésù pẹ̀lú, kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Jésù jìyà lẹ́yìn ibodè kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́. Nítorí náà ẹ jẹ́ kí a jáde tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Ẹsẹ̀ 14. Nítorí pé àwa kò ní ìlú tí ó wà títí níhìn yìí, ṣùgbọ́n àwa ń wá èyí tí ń bọ̀. A ò ní ìlú tí ó wà títí níbí. Kò sí lábẹ́ bó ti wù kí a pẹ́ tó nínú ayé, a ó kúrò nínú rẹ̀. A rí oúnjẹ jẹ ni, a rí owó ná ni, a ò rí oúnjẹ jẹ ni, a ó kúrò nínú ayé ní ọjọ́ kan. Ọjọ́ kan ń bọ̀ tí a ó kúrò nínú rẹ̀. Ilé ayé kì í ṣe ibùgbé wa títí. Ẹsẹ̀ 15. Ǹjẹ́ nípasẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ní èso ètè wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Praise the Lord. Iná láti mọ̀ wípé ìlú wa kì í ṣe nínú ayé yìí. Àwa ní ìlú kan níbi tí a gbé ń fi ojú sọ́nà sí olùgbàlà wa Jésù Kristi. Iná ni ìlú ìbílẹ̀ wa tó ń bẹ ní ọ̀run, ibi tí Jésù Olúwa fúnra rẹ̀ ṣe ìlérí rẹ̀ pé ó lọ ń pèsè sílẹ̀ fún wa. Mo gbàdúrà yìí pé a ó débẹ̀ ní orúkọ Jésù. Ṣùgbọ́n mo dájú wípé àwọn èké ò lè débẹ̀, àwọn òkúrò lè débẹ̀, alágbèrè kò lè débẹ̀, àwọn ìkà ènìyàn kò lè débẹ̀, abọ̀rìṣà kò sì lè débẹ̀. Nínú ìwé Máàkù orí 11, mo ka ẹsẹ̀ 17. Ìwé Máàkù, Rere tí a ti ọwọ́ Máàkù kọ, orí 11 ẹsẹ̀ 17. Bíbélì wípé ó sì ń kọ́ni, ó ń wí fún wọn pé a kò tí ì kọ̀wé rẹ̀ pé ilé àdúrà fún gbogbo orílẹ̀-èdè ni a ó máa pe ilé mi, ṣùgbọ́n ẹ̀yin sọ di ihò àwọn ọlọ́ṣà. Ilé àdúrà fún gbogbo ènìyàn. Bákan náà ilé Ọlọ́run kì í ṣe fún orílẹ̀-èdè kan, kì í ṣe fún Júù nìkan, ṣùgbọ́n fún gbogbo ènìyàn, fún gbogbo orílẹ̀-èdè. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a wo ọ̀pọ̀ àwọn wòlíì èké lónìí. Wọ́n ti sọ ilé Ọlọ́run di ilé jẹunjẹun, wọ́n ti sọ di ihò ọlọ́ṣà, wọ́n ti sọ di ibi tí a ti lè ní àǹfààní láti tó ènìyàn jẹ, láti rí ènìyàn jẹ, láti sọ ohun tí ò yẹ láti sọ sí, kí a lè rí ti ọwọ́ rẹ̀ gbà. Ṣùgbọ́n ẹ̀yin ènìyàn mi ní Olúwa, ọ̀rọ̀ yìí sì ń kọ́ sí wa síbẹ̀ wípé ẹ jẹ́ kí a yí padà, ẹ jẹ́ kí a mọ Ọlọ́run wa, ẹni tí àwa ń sìn, ẹni tí àwa ní bá lò. Nítorí wípé a ò ní pẹ́ kúrò níbí, ṣùgbọ́n mo wí ní orúkọ Olúwa, nígbà tá a bá kúrò níbí, a ó dé ìlú ọ̀run ní orúkọ Jésù, ibi tí a ń fi ojú sọ̀nà sí. Ẹ̀yin ènìyàn mi nínú Olúwa, ẹ jẹ́ ká mọ̀ ìbá kúrò níbí, ẹ jẹ́ ká máa rò bẹ́ẹ̀ ni pé lónìí ni, bí ẹni pé lónìí ni, bí ẹni pé lónìí ni. Nígbà tó bá sì dé, a ó jẹ́ ẹni tẹ́wọ́gbà ní orúkọ Jésù. Ní ọjọ́ mẹ́jọ nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, a ó tẹ̀síwájú ní orí ọ̀rọ̀ kan náà. Bí a bá ní ìbéèrè lábẹ́ ẹ̀kọ́ tí a ṣàlàyé, bí a bá ní ìbéèrè, àti kọ́ wa nípa Olúwa àti àwọn èké, bákan náà sì ti sọ fún wa nípa Olúwa àti àwọn ìránṣẹ́ rẹ̀. Yóò bá sí ìbéèrè ẹjẹ́ àtẹ̀lébà. Yá sọ fún Ọlọ́run, Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ ṣé fún ọ̀rọ̀ rẹ tẹ́ tí wọ́n sì mi ní àṣálẹ́ yìí. Mo dúpẹ́ Olúwa nítorí pé bá mi sọ nípa iṣẹ́ àwọn wòlíì èké, ìwà wọn, ẹ sì ń bá mi sọ láti kíyè sára.
kí n má bàa bọ́ sí ọwọ́ ẹ̀tọ́ wọn. Olúwa ẹ ṣé o fún àánú rẹ lórí ayé mi. Bákan náà ẹ bá mi sọ láti ronú pìwàdà, láti fi gbogbo ọkàn mi fún ẹ̀yin Ọlọ́run. Ẹ sì bá mi sọ nípa àánú rẹ fún àwọn ìránṣẹ́ rẹ, bí ẹ ó ṣe fi ẹsẹ̀ wọn múlẹ̀, bí ẹ ṣe gbé wọn kalẹ̀, bí ẹ ṣe mú wọn tayọ. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ, ṣé agbára àti oore ọ̀fẹ́ láti máa rìn nínú ìgbọ́ràn sí ìfẹ́ rẹ sí ọ̀rọ̀ rẹ. Olúwa gbé wọ ayé mi, jẹ́ kí n lè jẹ́ olóòtítọ́ sí ọ̀rọ̀ rẹ. Jésù ràn mí lọ́wọ́, fún mi ní ẹ̀mí rẹ, ẹ̀mí máa gbé inú ọkàn mi, ẹ̀mí Ọlọ́run máa gbé inú ayé mi. Ràn mí lọ́wọ́ Olúwa láti máa tẹ̀síwájú ní ọ̀nà rẹ, jẹ́ kí n lè jẹ́ mímọ́ sí ọ. Agbára tí ń gbé ìgbé ayé ìwà mímọ́, tí ń sá fún ẹ̀ṣẹ̀, Olúwa gbé wọ ayé mi ní àṣálẹ́ yìí. Ràn mí lọ́wọ́ Olúwa, ṣàánú fún mi. Ẹ jẹ́ kí a sọ di àdúrà. Bàbá, ní orúkọ Jésù Ọlọ́run ayérayé, mo gbé yín ga, ẹ ṣé fún ọ̀rọ̀ rẹ, fún ẹ̀kọ́ rẹ, fún oore ọ̀fẹ́ ńlá tí mo tún rí gbà ní àṣálẹ́ yìí. Mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ, ẹ ṣé o. Mo dúpẹ́ nítorí wípé ẹ ò fẹ́ kí n sọnù, ẹ ò fẹ́ kí n ṣègbé, ẹ ò fẹ́ kí n pàdánù ilé ológo náà. Olúwa ẹ ṣé, ọba àwọn ọba ẹ ṣé, Olúwa àwọn olúwa ẹ ṣé. Mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ẹ dára sí mi. Mo dúpẹ́ Olúwa fún ìyọ́nú rẹ, mo dúpẹ́ Olúwa fún oore ọ̀fẹ́ rẹ, èyí tẹ́ fi bá mi sọ̀rọ̀ ní àṣálẹ́ yìí. Ẹ bá mi sọ nípa ìwà àwọn wòlíì èké àti ìṣe wọn. Bẹ́ẹ̀ náà ẹ sì bá mi sọ nípa ohun tí ò jẹ́ èrè wọn. Bákan náà ẹ sì bá mi sọ nípa àwọn ìránṣẹ́ rẹ, àwọn agbẹnusọ rẹ, àwọn ẹ̀kọ́ rẹ, àwọn ìrújú rẹ, àwọn tí wọ́n fi ayé wọn fún yín, àwọn tí wọ́n rìn nínú òtítọ́ rẹ, àwọn tí wọ́n ò fi ìkákọ ìyà kúrò ní ọ̀nà rẹ. Olúwa mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ ní orúkọ Jésù ti Násárẹ́tì. Olúwa ẹ ṣé o. Bẹ́ẹ̀ náà ẹ sì bá mi sọ nípa ohun tí ò jẹ́ èrè wọn ní orúkọ Jésù. Ṣáájú ẹ bá mi sọ nípa Jerúsálẹ́mù, èyí tí ẹ̀yin Ọlọ́run sì ń jẹ́ kí n mọ̀ wípé ẹ ti gbé ìjọ rẹ kalẹ̀, ó kó kù sílé borí rẹ̀. Asá kọ wípé lórí àpáta ilẹ̀ kọ́ ìjọ yín lé, ẹnu ọ̀nà ipò kí ó sì lè borí rẹ̀. Jésù mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ, Ọlọ́run mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ, ẹ̀mí mọ́ mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ ní orúkọ Jésù, lórí pé ẹ ṣe mí ní ọ̀kan nínú àwọn ènìyàn rẹ, ẹ ṣe mí ní ọ̀kan nínú àwọn ikọ̀ rẹ, ẹ ṣe mí ní ọ̀kan nínú àwọn ìríjú rẹ. Ọlọ́run ẹ ṣé, mo ń béèrè fún agbára àti oore ọ̀fẹ́ láti máa tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ, láti máa tẹ̀síwájú ní ọ̀nà rẹ ní orúkọ Jésù. Olúwa gbé wọ ayé mi. Ọlọ́run mo gbàdúrà, má jẹ́ n bojú wẹ̀yìn ní ojú ọ̀nà yìí ní orúkọ Jésù. Má jẹ́ kí àárẹ̀ ò mú mi. Olúwa fún mi ní agbára, Olúwa fún mi ní okun sí, Olúwa fún mi ní ìrànwọ́ sí. Olúwa ṣe àtìlẹ́yìn mi. Olúwa mo gbàdúrà, nígbà tí wọlé èké bá dé pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀, ní orúkọ Jésù fún mi ní agbára láti borí ẹ̀tọ́ rẹ̀. Ní orúkọ Jésù fún mi ní oore ọ̀fẹ́ láti lè dá àrékérekè mọ̀. Má jẹ́ n ṣubú sọ́wọ́ wọlé èké, má jẹ́ n ṣubú sí ọwọ́ ẹ̀tọ́ wọn. Ní orúkọ Jésù mo gbàdúrà, ẹ̀mí mímọ́ fi ayé mi ṣe ibùgbé rẹ, ẹ̀mí Ọlọ́run fi ọkàn mi ṣe ilé rẹ. Máa gbénu ayé mi ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ máa gbénu mi ní orúkọ Jésù. Máa tọ́ mi sí ọ̀nà ní ìgbà dé ìgbà, máa tọ́ mi sí ọ̀nà ní àkókò dé àkókò, máa tọ́ mi sí ọ̀nà ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó máa mọ́lẹ̀ sí ẹ̀ka ẹsẹ̀ mi ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó máa mọ́lẹ̀ sí ọkàn mi, jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó máa mọ́lẹ̀ sínú ayé mi ní orúkọ Jésù. Ọlọ́run mo gbàdúrà, má jẹ́ fayé yìí ba ọ̀rọ̀ jẹ́. Ní ìgbà tí n bá kúrò nínú ayé yìí, mú mi dé ilé ológo náà ní orúkọ Jésù. Nítorí ẹ̀kọ́ mi bá mi sọ wípé a kò ní ìlú tí ó wà títí níhìn yìí, a kò ní ìlú tí ó wà títí níhìn yìí, a kò ní ìlú tí ó wà pẹ́ níhìn yìí. Ní orúkọ Jésù, Olúwa jọ̀wọ́ má jẹ́ fi ìgbà kúkúrú tí mo ní níhìn yìí ba ayérayé mi jẹ́. Mú mi dé ibi iyè, agbára orí ọ̀fẹ́ láti jẹ́ mímọ́ sí ọ, agbára orí ọ̀fẹ́ láti jẹ́ gbígbé sí ọ ní orúkọ Jésù. Olúwa gbé wọ ayé ni, agbára láti máa kà sí bí ẹni wípé lónìí ni ní orúkọ Jésù. Olúwa gbé wọ ayé ni. Olúwa mú ayé mi tẹ̀síwájú. Ẹ ràn mí lọ́wọ́ Olúwa, ṣàánú fún mi. Olúwa mú mi gbilẹ̀ nínú òtítọ́ rẹ, mú mi gbilẹ̀ nínú ọ̀rọ̀ rẹ, mú mi gbilẹ̀ nínú òdodo rẹ ní orúkọ Jésù. Olúwa mo gbàdúrà, má jẹ́ sọ ilé ológo lọ, má jẹ́ sọ ilé ológo nù. Ràn mí lọ́wọ́ Olúwa, ṣàánú fún mi. Àṣírí ẹ̀ṣẹ̀ má jẹ́ kó bò nínú ayé mi, àṣírí ẹ̀ṣẹ̀ má jẹ́ kó bò nínú ayé mi. Olúwa ẹ ràn mí lọ́wọ́. Ọlọ́run ẹ ṣé o, bí mo ti lọ ní àṣálẹ́ yìí, lójú oorun mi Olúwa kọ́ mi sí, lójú àlá mi Olúwa kọ́ mi sí. Ẹ ràn mí lọ́wọ́ Olúwa, ògo ni forúkọ ẹ̀yin Ọlọ́run. Olúwa mú ìjọ yín gbilẹ̀, máa darapọ̀ pẹ̀lú wa nínú agbo ìjọ yín ní orúkọ Jésù. Máa jọba lọ ní orúkọ Jésù, máa jọba lọ nípa tara, máa jọba lọ nípa ti ẹ̀mí. Gbogbo ìmọ̀ Sátánì máa rékérekè nínú ìjọba òkùnkùn lórí agbo ìjọ yìí kó di asán ní orúkọ Jésù. Olúwa sọ ìmọ̀ èké di asán lórí agbo ìjọ yìí, sọ ìmọ̀ èké di asán, sọ ìmọ̀ agbára Sátánì di asán lórí agbo ìjọ yìí ní orúkọ Jésù. Olúwa mú ìjọ yìí gbilẹ̀. Ọlọ́run mo gbàdúrà, jẹ́ kí àánú rẹ kí ó máa gbilẹ̀ sí nínú agbo ìjọ rẹ. Jẹ́ kí àánú rẹ ní orúkọ Jésù kó máa gbilẹ̀ sí nínú agbo ìjọ yìí
máa fi àánú rẹ bá wa lò ní orúkọ Jésù. Gbogbo ọfà ìgbọ̀jẹ̀gẹ́ lórí agbo ìjọ yìí kó gbiná sọnù. Gbogbo agbára ìgbọ̀jẹ̀gẹ́, gbogbo ìjọba ìgbọ̀jẹ̀gẹ́, ká má lè rìn nínú òtítọ́ rẹ, ká má lè sọ òtítọ́ rẹ ní orúkọ Jésù ní agbo ìjọ yìí kó gbiná sọnù. Ọlọ́run ẹ ṣé o, máa mú wa tẹ̀síwájú nínú agbo ìjọ yìí. Olúwa máa tan ìmọ́lẹ̀ rẹ. Gbogbo àwọn tí ó ti mọ̀ yín ní Olúwa àti Olùgbàlà ọkàn wọn, Olúwa gba ọkàn wọn là ní orúkọ Jésù. Olúwa wá ayé wọn rí. Olúwa jọ̀ọ́ wá ń béèrè fún ìfihàn àtòkèwá rẹ ní gbogbo ọ̀nà ní gbogbo àkókò. Olúwa máa fi hàn fún wa ní orúkọ Jésù. Ọlọ́run ẹ ṣé o, àwa yìn ọ́, a gbé yín ga. Ọlọ́run ẹ ṣeun. Thank you Lord. Thank you Lord. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Amen.